ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ mi ni Abiodun Hakeem Areori, tí mo gba judgment tí mo wà ní charge Owódé Onírin. Tó ilẹ̀ yẹn belong sí àwọn Olówu family. Ní tó yà mí lẹ́nu ni wípé ìjọ Friday tó lọ yìí, tí CP lọ sí Owódé Onírin, tó lọ sọ fún àwọn Owódé Onírin pé land grabber ni mí. Mo kàn fẹ́ sọ kí gbogbo ayé mọ̀ pé mi ò kí ń ṣe land grabber o. The same office CP ló ṣe execution ibẹ̀ yẹn. The same CP ló kọ́ ọlọ́pàá wá. Based on the ruling tí mo gbà, IG ló approve execution. Gbogbo document yẹn wà níbí. Màá kó gbogbo ẹ̀ fún yín tẹ́ bá ti ń lọ. Gbogbo document tó bá gbogbo bẹ̀rẹ̀. Níbi tí IG ti approve pé kí CP kó lọ ṣe execution ibẹ̀ yẹn. Ìgbà yẹn CP AIG tó wà ní zone 2 ní CP ń gbà yẹn. AIG zone 2 kó tó di AIG, òun ló sọ wípé kí n padà sí court. Mo dẹ̀ padà sí court lọ́dọ̀ Savage. Tí Savage fún wa ní ruling wípé kí task force, bailiff àti Attorney General àti CP ni kó lead execution ọbẹ̀ yẹn. Ọ́fíìsì CP ló ṣe execution ọbẹ̀ yẹn fún mi. Àdẹ̀gbà fọ́pó everything ló wà níbí. Ló wà níbí. Àwọn tó nílẹ̀ láti 1956 ni wọ́n ti nílẹ̀ bẹ̀ yẹn. Wọ́n dẹ̀ lọ sí court. Wọ́n win ní high court. The same àwọn ará Owódé pẹ̀lú Agboyiketu wọ́n lọ appeal. After several years, àwọn appeal dẹ̀ delete appeal suit. So láti gbà yẹn làwọn ẹni tó nílẹ̀ àti ẹlòmíì wà ní 10 years nígbà yẹn tí bàbá wọn ti ra ibẹ̀ yẹn. Ìmíì ti di ó ti wọ 60 years nísìn. Ọlọ́run dẹ̀ bá wa ṣe, wọ́n ṣe execution bẹ̀ yẹn. As execution bẹ̀ yẹn tán ni Agboyiketu wá wo gbogbo fence. Wọ́n arrest gbogbo àwọn ọmọ mi. Wọ́n gbé wọn lọ sí zone 2. Mo dẹ̀ lọ sí zone 2 nígbà tí AIG zone 2 tó jẹ́ CP àná tó dẹ̀ mọ̀ ń pa gbogbo case yẹn ló ní kán release àwọn ọmọ mi fún mi pé judgment mi fi wọ̀ bẹ̀. Àwọ̀ bẹ̀ lẹ́gà. Wọ́n kó carpenter ni wọ́n kó gbogbo àwọn bricklayer, wọ́n fọ́ gbogbo bẹ̀. Ìgbà tí ìjà èmi àti Agboyiketu tó jẹ́ Mayor Délé tó serious, governor pé gbogbo wa sí meeting. Governor l'Èkó, olórí gbogbo Èkó, Sanwó-Olú, wọ́n invite gbogbo wa. A dẹ̀ lọ, wọ́n pe Agboyiketu, wọ́n pè mí. Architect Òkè wà ńbẹ̀. Jẹ́jẹ́lóye wà ńbẹ̀ torí Jẹ́jẹ́lóye ló kọ́ ọlọ́pàá wá sí ibẹ̀ tó wá kó gbogbo àwọn workers mi tó ń ṣiṣẹ́ ńbẹ̀. Báwo mo ṣe àwọn commissioner tó tà wà ńbẹ̀ ṣá, wọ́n tó bí 7 tí wọ́n wà ńbẹ̀. Màá rántí orúkọ àwọn tó kù, ẹ má bínú. So a dẹ̀ ṣe meeting. Attorney General wà ńbẹ̀, Pedro wà ńbẹ̀. A dẹ̀ ṣe meeting. Governor ní kí ni ó ṣẹlẹ̀. Agboyiketu chairman ó lóun ti gba CFO lórí ibẹ̀ yẹn, lórí 26 point something hectares. Governor ní o ò lè gba CFO lórí ẹni tó ní judgment. Wọ́n dẹ̀ governor sọ bẹ́ẹ̀. Àwọn tó wà ńbẹ̀ wọ́n gbogbo náà ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Táyọ̀ Àyìndé wà ńbẹ̀. Táyọ̀ Àyìndé wà ńbẹ̀. Say to the governor, chief of staff. Say to the governor, Abiodun, I think Abiodun Babalola something. Ó wà ńbẹ̀. So
Anthony General ò sí bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ gómìnà kan nìkan sáré lọ pa Anthony General wá ń ta ni wọ́n sáré lọ pa Anthony General wá pàtó dẹ̀ pa Anthony General dé gómìnà ní ká Anthony General kó explain Anthony General sọ pé nígbà tí mo judgement yẹn wọ́n á bá òun lọ́fíìsì bá òun fẹ́ execution Anthony General dẹ̀ advice mi kí n padà sí court nígbà tí mo dẹ̀ padà sí court tí mo tún get ruling again tí court tó instruct àwọn tó máa lọ sí execution látọ̀dọ̀ Savage high court látọ̀dọ̀ Savage so letter àdẹ̀kọ́ letter for execution wọ́n kọ letter sí Anthony General wọ́n kọ letter káàkiri wọ́n kọ letter sí bailiff ọ̀hún tí Anthony General tó ó approve àkọ letter sí CP bailiff ò lè lọ sí orí ilẹ̀ láì ṣe pé CP mọ̀ pa ẹ̀ ọ́fíìsì CP tó bá yẹ pé CP máa ń go through document kò ní pè mí ní land grabber yes tó bá yẹ pé ni tó ń wo document o tó mọ full story ibẹ̀ yẹn báwo ló ṣe máa pè mí ní land grabber ṣé irú owó dé yẹn lè ẹnìkan lè lọ sọ pé kàn fẹ́ wọ̀ ṣé ó yí sí bẹ́ẹ̀ so gómìnà dẹ̀ sọ pé òun fa gbogbo ìjà èmi àti Agboyi Ketu kí Anthony General kó lọ settle ẹ̀ fún wa gbogbo adẹ dúpẹ́ lọ́wọ́ gómìnà adẹ̀kú ńbẹ ìgbà tó yá ọ́fíìsì Anthony General kọ lẹ́tà sí wa fúnjọ meeting adẹ̀ lọ ní Agboyi Ketu bá lò máa ṣí àbẹ̀ pẹ̀lú mi 50-50 ni lórí ilẹ̀ 4.6 hectares ṣe ló máa ṣí ẹ̀ 50-50 gbogbo àwọn tó wà ń bẹ̀ ni ó ṣe máa ṣí ẹ̀ pẹ̀lú fún kíni akitẹ́kù kí wà ń bẹ̀ gbogbo àwọn tó represent Ministry of Justice everybody ló wà ń bẹ̀ Anthony General wà ń bẹ̀ òun náà wà ń bẹ̀ lọ́ọ̀yà mi wà ń bẹ̀ San Awoshika ó wà ń bẹ̀ lọ́ọ̀yà tó represent Agboyi Ketu ó wà ń bẹ̀ mayor òun náà wà ń bẹ̀ at the end of the day tí wàhálà ṣáà ṣẹlẹ̀ títí a ṣe meeting yẹn for complete 7 hours a tún lọ fún recess later wọ́n padà at the end of the day kí n máa sọ̀rọ̀ láti kó má pọ̀ jù ní Anthony General bá ní bí ọdún tó ṣẹlẹ̀ lélẹ̀ a ṣáà agree sí 60-40 k'Agboyi Ketu kó mú 40 nínú lẹ́mí ni o nínú 4 point something yẹn ni o kí èmi mú 60 torí pé mo jẹ́ ẹni tó fẹ́ peace mo dey accept gbogbo ẹ̀ ní rẹ́kọ̀dù gbogbo ẹ̀ ló wà ní báyìí o ẹ lè kọ lẹ́tà sí Ministry of Justice wọ́n á fún yín ní gbogbo nǹkan tẹ́ bá fẹ́ so àdẹ̀jọ agree àdẹ̀kù ńbẹ ǹjẹ́ kí n lọ ṣe fẹ́ǹsì yẹn làwọn ará owó dé náà jarí ó ti tó ẹ̀ẹ̀mẹ́fà tí mo ti ṣe fẹ́ǹsì yẹn tó ti wú kanlẹ̀ gbogbo àwọn ará ọjà gbogbo bí wọ́n ṣe wó ibẹ̀ gbogbo ẹ̀ wá ń rẹ́kọ̀dù ẹ̀ lọ́wọ́ gbogbo wọ́n ṣe wó gbogbo ibi tí mo ní kẹ́ tó lọ màá fún yín ní píṣọ̀ mọ́tò mi táwọn ọlọ́pàá nígbà tó ń lọ síbẹ̀ kí n tó bọ́ sórí àwọn ọlọ́pàá tó bá wó fẹ́ǹsì tó bá tún dijọ́ kejì wọ́n á tún bẹ̀rẹ̀ wọ́n á tún lọ wó nígbà tèmi àti mèyọ́ ti lágbèmọ̀ àwọn mèyọ́ wọn ò fọwọ́ kan fẹ́ǹsì àwọn ará owó dé nìkan wọ́n máa ń wó fẹ́ǹsì títí mo tún wọnú ọjà lọ bá wọn ṣe meeting tàtúnjọ agree mo ti ná more than 600 million sí ibẹ̀ yẹn tó yẹ pé tí n bá ṣe báyìí wọ́n ń wò tí n bá ṣe báyìí wọ́n ń wò ìgbà tó wá yá wọn lọ kó mọ́tò sí gbogbo orí ibẹ̀ tó yẹ pé tí n bá fẹ́ ṣiṣẹ́ gan mi ò ráyè ṣiṣẹ́ wọn á lọ bá wọn lọ́mà mo dẹ̀ show wọn ní judgement mi as at that time wọn ò tí gbéṣẹ́ fún ọ̀gá Fálànà ìjọ tí wọ́n lọ tó gbogbo táwọn lọ́mà lọ tó gbogbo mọ́tò kó bẹ̀ tá they make some arrest ni mo gbọ́ pé ọ̀gá Fálànà pé AIG ó pe gbogbo àwọn èèyàn pé kán fi wọ́n sílẹ̀ ìgbà tí mo wá rí i pé ọ̀gá Fálànà ló gbéṣẹ́ fún èèyàn lọ ọ̀gá Fálànà jẹ́ kémi náà tẹ̀ lọ explain ara mi fún ọ̀gá Fálànà mo dẹ̀ gbéra mo lọ bá ọ̀gá Fálànà
mo ní ẹ lè má mọ history bẹ́ẹ̀ bí history yẹn ṣe rí rí mo dẹ̀ fún wọn judgement mi níṣojú mi lọ̀gá Fálànà ṣe gbé fóònù nígbà tán go through judge lọ́ọ̀yà Fẹ́mi Fálànà ìṣojú mi náà ṣe gbé fóònù wọ́n dẹ̀ pé kánú wọn pé so ẹ̀yin people wá parọ́ fún mi ni ṣé bẹ́ẹ̀ ni máa yóò ní judgement ẹ ló fi hàn mí ẹ má jẹ́ kí n tún rí mọ́tò ẹyọ kan lórí ibẹ̀ yẹn mọ́ títí tá a máa fi resolve everything pé tẹ́ bá débẹ̀ ń sìn láàrin mi àti ẹ̀rí pé kò sí mọ́tò bẹ́ẹ̀ ọ̀gá Fálànà ni ò jẹ́ kán kó mọ́tò síbẹ̀ if not wọ́n á tún ti kó mọ́tò wọn síbẹ̀ nítorí wá yà mí lẹ́nu nígbà tí ìwọ odidi CP tó o bá bọ́ sínú ọjà Owódé tó ń sọ fáwọn èèyàn yìí pé Ìlọrin ló ti wá àwọn ará Ìlọrin ló wà ní Owódé ò dẹ̀ nígbà kí ìyà jẹ àwọn ará Ìlọrin lẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ onílẹ̀ ṣé owó encourage wọn kó máa ṣe nǹkan tí ó dáa ni àbí ẹni gbé ẹ̀tàn bá dẹ̀ ti lọ ilé onílẹ̀ wọn kàn lè bọ́ sórí ẹ̀ torí wọ́n jẹ́ ará Ìlọrin ìjọ tí incident ṣẹlẹ̀ ní August 27 báwọn ọlọ́pàá mi ṣe máa ń lọ sáìtì bó ṣe máa ń lọ sáìtì lójoojúmọ́ nìyẹn tẹ́ bá rí mọ́tò ẹ mọ̀ báwọn ọlọ́pàá ṣe dé sáìtì báyìí náà sọ̀rọ̀ àdìyẹ mi ò sí ń bẹ̀ ìjọ tí incident ṣẹlẹ̀ ìkànnú àwọn bíi hòtẹ́ẹ̀lì mi ni mo wà tí mo wà ń bẹ̀ thank God bí mo ṣe ń lọ àṣé ẹ̀gbọ́n mi kan tó fẹ́ ta mọ́tò ẹ̀ tó wá pààkẹ́ síbi iwájú hòtẹ́ẹ̀lì mi ó ń fídíò mi èmi ò mọ̀ èmi àti wọn bá lọ jókòó àjọ sọ̀rọ̀ jẹ́ kí n bọ́ sínú mọ́tò mi bá yọ smoke fídíò gbogbo ẹ̀ ló wà o mi bá lè lọ sí sáìtì mọ́ wọn á lókè ẹ lọ bá mi gbé mọ́tò mi wà nílé ìgbà tó máa lọ lé wọn lọ gbé Ford ńlá Ford méjì mú láàkì Ford kan mọ́tò tí wọ́n vandalize náà Ford ni wọ́n máa lọ gbé mi rò pé wọ́n máa gbé Ford kékeré wọ́n máa lọ gbé Ford àmúlòkè mo kú ní tiles tí mo fẹ́ kó ní Mushin kí n lọ fìyẹn kó tiles mo ń lọ sí Mushin ní lára àwọn kápẹ́ńtà tó wà ní sáìtì pé mi pé ọ̀gá sáìtì ti dàrú sáìtì wọ́n ti sọ̀rọ̀ àdá àwọn ọlọ́pàá o wọ́n ti sọ̀rọ̀ àdá àwọn ọlọ́pàá o wọ́n ti sọ̀rọ̀ àdá àwọn ọlọ́pàá o inú mi dẹ̀ dùn kápẹ́ńtà yẹn náà kó wá kọ statement ní pàǹtí wọ́n ti sọ̀rọ̀ àdá àwọn ọlọ́pàá o ọ̀gá mo dẹ̀ gbé fóònù lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ pé DPO song tó wà ní gbẹ̀ngbà yẹn mo dẹ̀ pé ọ̀gá wọ́n máa náà ti sọ̀rọ̀ àdá àwọn ọlọ́pàá mi ó ní kí n má wọrí pé wọ́n á sẹ́ndì àwọn ọlọ́pàá sí bẹ́ǹsìn after 30 minutes mo ti gbọ́ pé wọ́n ti ń lé àwọn ọlọ́pàá o wọ́n ti ń lé àwọn ọlọ́pàá o wọ́n ti ń lé àwọn ọlọ́pàá o mo bá tún pe DPO pé DPO mo ti ń bọ̀ ó ní kí n má try ẹ̀ kàn bí DPO pé kí n má try ẹ̀ balókè bá gba mo ṣe kóta ìsàn bá gbọ́dọ̀ lọ́ọ̀yà mi lọ ọ̀dọ̀ Awóṣìkà ibẹ̀ ni mo ti ń gbọ́ oríṣiríṣi pé nǹkan ṣẹlẹ̀ bóyá èèyàn kú àbí èèyàn kú ibẹ̀ ni mo ti ń gbọ́ ìgbà tí mi ò dẹ̀ sí níbẹ̀ mi ò débẹ̀ mo tún pe DPO kí n má tẹ̀ try ẹ̀ ìgbà tó máa dalẹ̀ mo ti rí i pé CP ti declare mi wanted pé wọ́n ti kó àwọn ọlọ́pàá mi lọ sí Àbújá ìkànnà àwọn ọlọ́pàá mi wọ́n ṣá ṣàkúṣàkú wọ́n ṣá kò mọ ibi tó lè lọ nígbà tí DPO the same DPO ló gbé lọ sí General Hospital ìgbà tó máa dé General Hospital àwọn Owódé ti kún General Hospital wọ́n fi advice ẹ̀ pé kó gbé Uber mi ì mọ Uber tó gbé wọ́n ṣe gbé yẹn gbàdìgbà wọ́n ṣe gbé wá sí ọ̀dọ̀ mi nílé nìyẹn wọ́n dẹ̀ ṣe gbé wá sílé ìyàwó mi sáré gbé lọ sí hospital ló wà títí nígbà tí ọkàn ò balẹ̀ fúnra ẹ̀ ló transfer ẹ̀ lọ sí ara ẹ̀ lọ sí another hospital tó yẹ pé mo kàn sẹ́ndì owó sí ni mi dẹ̀ mọ́ ilé ẹ̀ so kí ni wọ́n á fẹ́ fàyọ up till now CPO rẹ̀ nìkan arrest ní Owódé and this is not the first time tó máa gbàbọn lọ́wọ́ ọlọ́pàá kéèsì wọ́n gbàbọn lọ́wọ́ ọlọ́pàá sì wà ní ọ́fíìsì DPO kan lọ bí DPO ẹsẹ̀kẹsẹ̀ ní CP transfer DPO yẹn kò ń bẹ̀ tó gbé lọ sí ìmọ̀bí tó gbé lọ kéèsì tí wọ́n ti gbàbọn lọ́wọ́ ọlọ́pàá tó jẹ́ pé present chairman Owódé Onírìn òun ló ṣe gbébọn lọ sí police station fọ́tò tí wọ́n fi lu ọlọ́pàá rí ń bẹ̀ ó wà lọ́wọ́ wa o CPO rí nǹkan kan ṣe sí o kò sí ètí CPO wa o gbogbo mátà yẹn náà ló wà ní zone 2 o so nǹkan tí mo kàn ní kí n rárá sọ nìyẹn
orúkọ mi lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Abiodun Akeem Ariori. Mi ò kí ń ṣe land grabber o. The same office gbogbo ẹ̀ ni mo ní. Tẹ́ bá ń lọ sí máa fún yín ní copies, máa dẹ̀ fún yín ní fídíò. Ọlọ́pàá mi ò ń ṣe legal approval, gbogbo ẹ̀ ló wà níbí pátápátá. Then kí ó tó di pé àwọn gọ́ọ̀mẹ̀ntì lọ ṣe execution, wọ́n lọ ṣe fídíò everywhere, wọ́n mark gbogbo ibi tí ilẹ̀ dé wọ́n tó lọ ṣe execution. Fídíò gbogbo ẹ̀ picture gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Gbogbo lẹ́tà tí Office of Attorney General wọ́n kọ sí wa, gbogbo lẹ́tà tí àwọn lọ́ọ̀yà mi kọ, everything ló wà níbí. Bí wọ́n ṣe land grabber, a ní judgement ni. Ẹ ṣé o. Àbújá, nígbà tí mo wá lọ sí Àbújá wá ní àwọn kọ́ làwọn declare me wanted, pé CP ló declare me wanted. Mo dẹ̀ padà s'Èkó, mo dẹ̀ lọ submit ara mi fún CP dẹ̀ pé pàǹtí kan wá gbé mi. Mo lò almost 1 month ní pàǹtí. Then DPP kọ lẹ́tà sí CP pé kó gbé case file wá. Up till now mo ṣe ń bá yín sọ̀rọ̀, CP ò tí gbé case file lọ kán lè ṣe DPP advice, kò tí gbé lọ up till now. Then until táwọn lọ́ọ̀yà mi lọ sí court for fundamental human rights, CP ò tún ọ̀nà ẹ̀. Ìjọ tí mo fẹ́ kú sínú cell, ìjọ yẹn ló ṣe release mi o. Èmi ò tí ì rí bí tí CP máa sọ pé òun fẹ́ rán yàn lọ sẹ́wọ̀n, ó bọ́ sí inú Owódé Onírin, ó lóun á make sure pé mo lọ sí ẹ̀wọ̀n láì kí n ṣe land grabber, tí mo lápúfà gbogbo nǹkan tí mo ṣe, tí mo ní judgement, tó wá ń sọ fún àwọn ará Owódé wípé èmi land grabber. So mo fẹ́ kí gbogbo ayé mọ̀ pé mo ní gbogbo ìwé mi ní ọwọ́ o. Èmi Abiodun ọmọ Ariori, mi ò ń ṣe land grabber o. Ẹ ṣé o.